Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media. Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before they go sabi. I said they never know wetin we carry for body. But they move closer before they go sabi. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tí ẹ ti wà pẹ̀lú wa lẹ́ẹ̀kan, ẹ má bínú sí wa. Nẹ́tíwọ́ọ̀kì ló sá lọ lórí fóònù wa. Àbẹ̀yìn àròyìn. Ẹ má bínú sí wa. Kò ń ṣe ẹ̀bi wa náà. Iṣẹ́ location 419 tí wọ́n fún wa ní sáfíìsì tó dá náà ni. Ká ní pé sáfíìsì wa dá. After àgbà tí a ti ra dátà sórí fóònù wa, a ní bíbí pé ó yẹ kí gbogbo rádaràda yẹn kó ṣẹ̀ máa ṣẹlẹ̀. Ìlú tí ò dá náà ni. Tá bá gba ìlú wa, a máa ní nẹ́tíwọ́ọ̀kì tó dá. Bẹ́ẹ̀ni, a máa ní nẹ́tíwọ́ọ̀kì tó dá. Ẹ má bínú sí wa pé ẹ̀kọ́ lè rí pé a kò lórí ètò. Ẹ̀bẹ̀ tí wá ń wọlé, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ bá wa share ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò tí a pè ní Sunday Service Awareness ọdún ya 2025 lélẹ̀. Ẹ má jẹ́ ká rẹpẹtì ní ọdún tí a wọ̀, ọdún tuntun la wà ẹ̀. The best thing nínú ọdún tí a wà ẹ̀ ni wípé ká béèrè fún ẹ̀tọ́ wa. Gbogbo ẹ̀yà tó kù ló ti rẹ́dì. Ẹ má wá bínú bí mo ti wá ń bá ètò náà lọ. Ẹ jẹ́ kí n àdúrà ni mò ń ṣe lọ lẹ́ẹ̀kan yẹn tí nẹ́tíwọ́ọ̀kì yẹn fi sá lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí bí ẹ ti ń bá wa share, ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí lọ́dún tuntun tí a wọ̀ yìí o. Ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí ní ìwé àmọ́dún. Mo gbà ládùúrà ẹ̀yin lẹ máa kẹ́yìn arúgbó yín. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí, bí ẹ ti ń fi ìfẹ́ tí ẹ fi ń gbọ́ wa, tí ẹ fi ìfẹ́ tí ẹ fi ń bá wa ja ìjà náà. Mo gbà lé àdúrà sẹ́, mo ní ẹ ní rùkú ọmọ wọlé, ẹ ní rùkú ọmọ jáde. Mo gbà ládùúrà ilé yín ìròyìn ayọ̀ là máa gbọ́ lílé yín. Ìròyìn ayọ̀ òun là máa gbọ́ lé yín o. Àní fi ń ṣàwátì. Nígbà tí a bá dénú ìlú tá à ń lọ náà, mo gbà ládùúrà inú Yorùbá nation tí à ń lọ, mo gbà ládùúrà wọn ò ní wá èmi àtẹ̀yìn, wọn ò ní wá wa tì. Mo wá continue pẹ̀lú àdúrà tí mo ń gbà lọ fún bàbá Professor Banji Akíntóyè lẹ́ẹ̀kan. Bàbá dáadáa, bàbá tó mọyì ọmọ. Bàbá ìwé àmọ́dún ẹ máa kó wa délẹ̀ rírí. Kí tẹ́ ṣe ọ̀rọ̀ àmọ́dún lélẹ̀ tó pé ó ti ń dàrú lọ. Mo gbà ládùúrà lọ́dún tí a wà yìí. Lóòótọ́ Ọlọ́run ló mọ ìgbà, àsìkò àti ìgbà tó fẹ́ gba ìlú náà fún wa. Ṣùgbọ́n ọdún tí a wà yìí ẹ máa kó wa délẹ̀ lérí bàbá. Mo gbà ládùúrà Ọlọ́run máa jẹ́ kó bọ́ sí nínú ọdún yìí nítorí pé ìyà ìlú yìí pọ̀ jù. Ìyà yẹn pọ̀ jù. A lè sọ tán. Mélòó la fẹ́ kà? Ìyà yẹn pọ̀ jù. Ohun tí mo kàn ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ni pé ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń ṣe voice note orí burúkú kan kiri. Àgbàlagbà ni yín, ẹ lọ jáwọ́ nínú ọ̀tẹ̀. Tí Yorùbá bá continue pẹ̀lú ọ̀tẹ̀ bílẹ̀ yìí, kò síbi kankan tá à ń lọ o. Ẹ já mọ nǹkan tá à ń ṣe. Ẹ já fi ọ̀tẹ̀ ńlẹ̀. Ẹ
ẹja fi ọ̀tẹ̀ ńlẹ̀ ẹja sowọ́ papọ̀ mọ́ bàbá Akíntóyè àti Ìgbòho Òòṣà àwọn gangan tọ́lọ́run rán nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká tanra wa, ìwọ ló lóṣèlú ni o, ìwọ ni gbá ni òwò ni àwò gbogbo wa tá bá ti jẹ́ ọmọ Yorùbá ẹja fi ìmọ̀ ṣọ̀kan. Bẹ́ẹ̀ ni ẹja fi ìmọ̀ ṣọ̀kan. Ìránṣẹ́ yẹn ó ní ìgbà tọ́lọ́run fi wọ̀n ó ní òun rí i pé ẹni tó máa gba Yorùbá kalẹ̀ ó lóun rí i pé ọ̀nà ìlú Ìbàdàn ló ti yọ ló ti rìn bọ̀ wá, ó lóun tún wá rí ó ló kọlà. Gbogbo ìgbà tí mò ń sọ yìí olóyè ò tí jáde síta o, ìgbà tó dẹ̀ máa ṣẹlẹ̀ ńkọ́ ẹ wá wo bọ́lọ̀ ṣe ń ṣiṣẹ́. So ẹja fún bàbá Ìgbòho láyè àti pòfẹ́sọ̀ ẹja fún wọn láyè, ẹ má jẹ́ ká dìtẹ̀ ara wa mọ́. Mo máa ń sọ gbogbo ìgbà mo ní ogun Fúlàní kọ́ là ń jà lọ́wọ́lọ́wọ́ sí, èmi ò tí ì kà sógun Fúlàní, ogun ẹ̀rín ara wa ní ọ̀tí tí a bá tó jáwọ́ nínú ọ̀tẹ̀ tá à ń ṣe ẹja jáwọ́ nínú ọ̀tẹ̀ ẹja sowọ́ papọ̀ ẹja sowọ́ papọ̀. Gbogbo yín tẹ̀ ń pariwo ẹnìkan kówó yín jẹ ẹnìkan ṣe kínní, ẹ jọ ṣé owó yín ni Kóìkì fi ń jẹun kí ṣọ́ọ̀gù tó bẹ̀rẹ̀ ni? Ṣé owó yín ló fi ń jẹun ni àbí owó yín ló fi ń bọ́ àwọn ọmọ ẹ̀ kí ṣọ́ọ̀gù tó bẹ̀rẹ̀? Nǹkan tí mo wá kẹjẹ ká rò nìyẹn. Ẹ wo bàbá yẹn ó gbéra láti UK ó wá sí Nàìjíríà. Ṣé tó bá jẹ́ wípé ẹni tí ò nífẹ̀ẹ́ ìran ẹ̀ mélòó ni àwọn kan tán wà ní UK òun tí wọ́n lè tẹsẹ̀ sínú inú ìlú tí a wà yìí láti ìgbà tí struggle ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹni tó gbójúgbóyà tó lóun bọ̀ lílé pòun fẹ́ wá jà fúnra wọn, a nídìí gbogbo ọ̀tẹ̀ tá à ń ṣe, a nídìí ẹ̀. Ẹni sọ pé wọ́n máa jáde, Kóìkì kọ́ ló sọ pé wọ́n máa jáde, òun kò jẹ́ agbẹnusọ ni. Àjọ mọ̀ gbogbo ọmọ Yorùbá ni. Lóòótọ́ ẹ̀yin kan lè wà kẹ́ má support, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá wà tẹ́ ẹ̀ support ẹ ṣe pé àwọn tó ní wọ́n fẹ́ jáde yẹn ẹ ṣe pé wọ́n sí àkíyèsí. Òkè o ẹjá jókòó ìpàdé, ǹjẹ́ bí ẹ ti fẹ́ jáde yìí ètò wo lẹ nílẹ̀, báwo ìgbésẹ̀ ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà, kí ẹ̀yin náà kẹ́ jókòó kẹ́ mú àìdí àti yín kẹ́ wá sọ kalẹ̀ pé òkè o kì í ṣe jíjáde kọ́ ni solution, ẹjá ṣe belé ẹjá tọ́ belé ẹ wá jẹ́ ká wá convert méjèèjì papọ̀. Gbẹ̀dẹ̀ pé mẹ́ta ẹ jẹ́ ká convert mẹ́ta papọ̀, kẹ́ jẹ́ ká wá béèrè pé òkè o kí wá ní solution, kí ni ọ̀nà àbáyọ. Iṣẹ́ tí ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ lọ jókòó tẹ́ ẹ lọ máa ṣe bí ẹ kọ́kọ́ kiri, ẹ má tún dá wa padà sẹ́yìn ẹ̀jọ́ abẹ̀yìn arọ̀ yín ni, ẹ má tún dá wa padà sẹ́yìn, because bí most of them ṣe ṣe náà nìyẹn gbà yẹn. Wọ́n rántí bàbá tó jẹ́ igbákejì mi ní dárúkọ bàbá yẹn tó jẹ́ igbákejì bàbá Akíntóyè tó lọ jòkó ti bàbá Bẹ̀nẹ̀ ńgbà yẹn. Ẹ wo ìgbésẹ̀ tí bàbá yẹn náà gbé. Bàbá yẹn ẹ bẹ̀rù Ọlọ́run náà, ẹ ní bẹ̀rù Ọlọ́run, ẹ má torí pé ẹ̀yin ti jayé kẹ́ wá rò bóyá ẹ lè jẹ ayé tiwa mọ́ra, ẹ lè jẹ́ mọ́ra, kò possible. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ nítorí pé ó máa há yín lẹ́nu o. Ẹ jọ̀ọ́ ìwọ tí ò bá lè support movement yìí jọ̀ọ́ dákẹ́ máa wò, tí ìwọ bá dẹ̀ tún ní ọ̀nà tí ìwọ náà lè gbé gbà tó fi lè kó wa délẹ̀ lérí, ìwọ náà lọ tẹsẹ̀ sí ìgbésẹ̀ yẹn. Bọ̀ kéèyàn kan sọ pé òun fẹ́ jáde, òun fẹ́ béèrè fún ẹ̀tọ́ òun, pé òun fẹ́ ṣe rally kẹ́ wá máa àgéèsì ẹ̀. Lóòótọ́ ẹ lè ní àìdíà tó tún dájú yẹn, ṣùgbọ́n àìdíà yìí yẹn ẹ ṣe pé àwa tá la fẹ́ jáde síta, ẹ ṣe pé wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan òkè o ẹjá jókòó ìpàdé. Very simple. Èwo lógún ọ̀tẹ̀, èwo lógún, in fact really understand ẹ̀yin àgbààgbà kankan mọ́ o, understand ẹ̀yin àgbààgbà kankan mọ́, nítorí pé ìyà tó ń jẹ ọmọ Yorùbá yẹn mi ò bíi pé ó yẹ kí irú ìyà yẹn máa ṣẹlẹ̀
kéde wàá máa sọ pé ẹ̀yin kan fẹ́ jókòó síbì kan ẹ fẹ́ máa da ṣọ́ọ̀bù rú kò bójúmu o ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ wò ó báyìí lè ní báyìí ojú tó mọ́ lè ní báyìí mò ń sọ pé ojú tó mọ́ breaking news nísìn wọ́n ti àtàkì àwọn bandit ti àtàkì gómìnà Kaduna State lè ní báyìí breaking news ṣì ní kò tí pẹ́ tó ìṣẹ̀lẹ̀ wọ́n ti àtàkì Kaduna State gómìnà lénìí tí ò tiẹ̀ tí pẹ́ ìròyìn yàjóyàjó ni oníbìlípò ó yẹ kẹ́ ti máa rí kà lórí àwọn kìnìún wa bẹ́ẹ̀ yẹn because wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ó ṣeé ṣe kán ti post ẹ̀ káwọn èèyàn wa àwọn tíìmù wa wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ó ṣeé ṣe kán ti post ẹ̀ ìròyìn yàjóyàjó ni wọ́n ti àtàkì Kaduna State gómìnà lénìí bandits bẹ́ẹ̀ ni adẹ̀ṣe wá ń sọ ẹ̀yin àgbààgbà kan wá jókòó síbì kan ẹni bẹ́ ṣe máa da ìrìn àjò yìí ẹni bẹ́ ṣe máa dàrúlẹ̀ wá kiri Ọlọ́run ní fún yín ṣe o ẹ jọ̀ọ́ tẹ́ bá ní àìdí àti yín tẹ́yìn náà fẹ́ àdìsí nǹkan tó wà lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ pe meeting ẹ jájọ jókòó ìpàdé à ń ṣe ọ̀tá ara wa a kì í ṣọmọ Yíbò náà bẹ́ẹ̀ ni àdẹ̀ kì í ṣọmọ Haúsá kí ló wá dé tá à ń dìtẹ̀ ara wa kí ló fa ọ̀tẹ̀ kò sí ẹ̀sùn tẹ́ ẹ̀ tí fi kan Ìgbòho Òòṣà kò sí ẹ̀sùn tẹ́ ẹ̀ tí fi kan dánwò ìgbà kan ẹni ó gbowó lọ́wọ́ olóṣèlú bàbá jáde síta ó fi ọmọ ara ẹ̀ ó fi búra pé tóun bá gbowó ọ̀kan lọ́wọ́ olóṣèlú kílẹ̀ tún wá ń wá kí bàbá yẹn tún ṣe nísìnyí báyìí ẹ tún jáde ìgéǹsìn ẹ tún rí i pé ìrìn àjò yẹn tún fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ burúkú táwọn ẹni bí gbé ràn yín ẹ tún fẹ́ jẹ ẹ nílé lè jẹ́ o ẹ tún jáde the same ẹ̀sùn yẹn ẹ tún fi ń kọ Ìgbòho àti Mr. Ọláyẹmí Kóìkì kí la gbà ń gbà yín náà kí la gbà ń gbà yín kí la gbà ń gbà yín. Owó rédíò station tẹ́ ń sọ ẹ ṣe lọ bá ìlànà èwo ni ti Kóìkì tí gbogbo yín pariwo ta ni ò mọ outcome meeting tó jáde ńgbà yẹn ta ni ò mọ kí ló dé tí gbogbo wa kàn ń sọ̀sọkúsọ kiri kí ló dé ẹ jájáwọ́ náà tẹ̀yìn bàbá yẹn nítorí pé ẹ̀yin bàbá méjì tí mo rí tí mo gbọ́ tẹ́ sọ̀rọ̀ mo mọ̀ pé ẹ kì í ṣe ọmọdé o mo dẹ̀ bẹ̀ yín mi ò ní never rí yín fín tí ẹ bá ní àìdíà tó tún dájú wípé ká lọ máa ṣe rálì lọ ẹ pè wá sí ìjókòó náà ẹ jájọ ṣe ìpàdé kájọ sọ ókè o ọdún tuntun tí a wọ̀ yìí o bí a ti rìn tẹ́lẹ̀ ẹ má jẹ́ ká rìn bẹ́ẹ̀ mọ́ o ẹjá rìn bẹ́lẹ̀ àmọ̀ràn tí yà á lè kó dànù nítorí pé ọmọ Yorùbá kan ní gbogbo wa kódà àwọn gómìnà tí ẹ ṣì ń wò gbogbo àwọn sẹ́nétọ̀ a sì nílò ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ìrìnàjò tẹ́ ń wò yìí wọ́n tó bá ti jẹ́ ọmọ Yorùbá a nílò gbogbo yín ìwọ tó bá ní àìdíà tó fẹ́ mú wá bí a ti lè rí ọ̀nà tá a lè gbé gbà ẹjájọ jókòó ẹjájọ sọ kò sí nǹkan tó wà ńbẹ̀ ọmọ Yorùbá kan ni gbogbo wa ẹjá nífẹ̀ẹ́ ara wa ẹjá fi ọ̀tẹ̀ ńlẹ̀ ẹjá fi ọ̀tẹ̀ ńlẹ̀ a nílò ẹ̀ ìkóríta tí adé ogun ti wọlé dé àní lẹ́ni breaking news ni mo ní wọ́n àtàkì Kaduna State Governor àwọn bandit wọ́n àtàkì ẹ̀ lẹ́ni ó ti ń bọ̀ àwa Yorùbá àti gbáradì rárá ẹjá jọ jókòó ìpàdé kájọ sọ ọ̀nà tá a bá fẹ́ gbé gbà kò ń ṣe pé
ká máa ṣọ̀tẹ̀ ara wa, kò ń ṣe pé ká máa jáde sórí mídíà ká máa búra wa kọ́ ni solution. Kì í ṣe ká máa jáde síta ká máa búra wa lórí mídíà bíi pé à ń yẹ̀yẹ́ ara wa ni. Ọ̀tá ò ní yọ̀ wá o, ọ̀tá ò ní yọ̀ wá o. Ọ̀tá tó fẹ́ kógun jà yín tí ẹ tó wá jáde síta lórí mídíà tẹ̀tú wá ń bára yín jà. Okay, ẹ wo ogun tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ báyìí, wọ́n fẹ́ gbé ti ọmọ Yorùbá. Ẹ rí i pé àwọn Fúlàní wọ́n fi ọgbọgbọ́n lẹ́nujọ́ mẹ́ta yín sìn, wọ́n fi ń pe Ìgbò bíi pé wọ́n fẹ́ pe Ìgbò wọ́n fẹ́ ṣe pàdé àpòpọ̀ pẹ̀lú ara wọn. Tẹ́ bá wo ọgbọ́n tán lò, wọ́n wá lọ àgéèsì pé bàbá Tinubu kò yọ Haúsá sípò, bẹ́ẹ̀ ni kò yan Ìgbò sípò. Ẹ ti rí ọgbọ́n tó fẹ́ máa lò. Ìgbà tí ọmọ àlèbọ́ Bastard Buhari yẹn tó dẹ̀ wà ń bẹ̀, ẹ jọ ọmọ Yorùbá àti ọmọ Ìgbò mélòó ló yàn sípò? Ẹ wá rí ọgbọ́n àrékérekè tó fẹ́ lò. Ẹ ti rí pé olóko ńlá ló ń bá wa sùn. Ẹ má bínú pé mo lo language yẹn, ṣùgbọ́n ẹja lo ọpọlọ ara wa. Ẹ̀yin bàbá ẹ má tún da ìrìn àjò yìí rú mọ́. Ẹ má tún da ìrìn àjò yìí rú mọ́. Ẹja jọ jókòó ìpàdé. Àìdíà tó olúkálùkù bá ní ẹja jọ lò. Àìdíà tí olúkálùkù wa bá ti ní ẹja jọ gbé kalẹ̀. Kò sí àìdíà ẹnìkankan tá a máa kó dànù. Àjọ máa jókòó, àjọ máa sọ. Ilé tí wọ́n bá mú wá, ilé tèmi bá mú wá, àjọ sọ. Ṣèbí ohun tí olóyè àti bàbá tí wọ́n bá Onítìrí sọ ń gbà ẹ̀ nìyẹn. Ókè o, ọgbọ́n tó ló fẹ́ lò yìí o. Ṣé o lè jẹ́ kájọ ríra, kájọ sọ? Báwo la ṣe máa ṣe? Ọ̀nà wo la fẹ́ gbégbà? Tí yẹn lọ ń lo ọgbọ́n àrékérekè. Ọ̀tọ̀ ní ìgbà tí wọ́n tiẹ̀ pé ókè o, ìrìn àjò tá gbé dání o kò gba ojú lásán o, a máa nílò láti ṣe ìbúra. Ọ̀tọ̀ ní ọgbọ́n àrékérekè tó lò. Òun ò lè búra o, òun ò lè ṣe kinní kan. Ọ̀rọ̀ títí ẹ̀kọ́ ni mo bá wá ràn lẹ́yìn. Ẹja fọ̀wọ́n yẹn lẹ̀. Ẹ jẹ́ ká gbà yìí pé irinṣẹ́ Sátán ni wọ́n. Ẹja gbà bẹ́ẹ̀, ẹ fi ọ̀wọ́n yẹn lẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin bàbá yìí tẹ́ lọ ṣe voice note yìí, mò ń bẹ̀ yín ni. Mo fi orí àwọn alálẹ̀, mo fi bẹ̀ yín. Bẹ́ẹ̀ ni mo fi àwọn ọmọ tí ẹ bí, mo fi bẹ̀ yín. Ẹ ní sọ kankan nù lára àwọn ọmọ yín. Ẹ jọ̀ọ́, àìdíà tẹ́ bá ní, ẹ pe olóyè, ẹ pe bàbá pòfẹ́sọ̀. Ó mà nóye ọdún tó ti tó sìn tí pòfẹ́sọ̀ ti sun inú ilé tó kọ́ fún ara ẹ̀. Ó mà nóye ọdún tó ti tó tí bàbá yẹn ti sùn láàsì. Ṣé ẹ rántí? Ẹ jọ̀ọ́, ẹja níbẹ̀rù Ọlọ́run. Mi ì mọrú owó tó lè ránjú mọ́ bàbá Akíntóyè tá a sọ wípé ìgboro ni kó lọ máa sùn, kó má lè sunú yàrá òun. Mi ì mọrú owó yẹn at that age. Bàbá yẹn dẹ̀ torí ti gbogbo ọmọ Yorùbá, bàbá yẹn lọ ń sùn ta. Ẹ jọ̀ọ́, ẹja níbẹ̀rù Ọlọ́run. Ẹja níbẹ̀rù Ọlọ́run. Ẹja níbẹ̀rù Ọlọ́run. Nítorí pé ohun tó ṣe pàtàkì jù nílé ayé yìí, nílé ayé tá a wá sí ni pé kí ọmọ ẹ̀dá ènìyàn níbẹ̀rù Ọlọ́run. Ọmọ ẹ̀dá ènìyàn tí ó bá ti níbẹ̀rù Ọlọ́run burúkú ni, kò ń ṣe nǹkan tó dáa.
ohun burúkú ni o, òun ṣe nǹkan tó dáa. Ẹ wo bàbá Adélíran, ẹ wo ọgbọ́n àrékérekè tí bàbá yẹn náà dá, ẹ wo gbogbo ọ̀nà tí bàbá yẹn náà rìn gbà yẹn ní àgbàlagbà. Ẹ dẹ̀ pera yín lágbàlagbà yín bàbá yẹn, ẹ dẹ̀ pera yín lágbàlagbà. Kí ló dé tí wọ́n rán yín sí wa ni? Kí la ṣe fún yín? Kí la ṣe fún yín? Ìyà ń jẹ wá ní orílẹ̀-èdè Nàìjíríà. Èmi ò lè bò mọ́ra. Ìyà yẹn pọ̀ jù. Ìyà yẹn pọ̀ jù. Ìyà yẹn pọ̀ jù. Ìyà yẹn pọ̀ gan. Ó pọ̀. Mi wá lè sọ tí yín nítorí pé ẹ̀yin bóyá kí n sọ pé àríjẹ dídì ìbàjẹ́ ni yín, bóyá kí n sọ bẹ́ẹ̀. Bóyá kí n sọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe fún yín? Tí ìlú ìbá dáa nílò àti máa pè fún pínpín. Ìlú yìí ò dáa. Ọlọ́run ò dẹ̀ so wá papọ̀. Ọlọ́run ò dẹ̀ so wá papọ̀. Ẹ bá ní ẹ̀yin ò ní jáde, àwọn tó fẹ́ jáde, ẹ má fi ohun burúkú ẹnu yín, ẹ má fi confuse wọn. Tó pé ohun tẹ́ gbé jáde yẹn ó kù díẹ̀ káàtó fún àgbàlagbà. Ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Ẹ má bà wá nú jẹ́ nínú ọdún tuntun. Bí àwa náà ṣe máa gbáradì de ogun tó yí wa káyìn. Kẹ́ wá jẹ́ ká fi àdúrà ká fi ti Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn kó lè fún wa ní ohun tí à ń fẹ́. Ẹ má bínú pé mo sọ pé ká fi àdúrà tì lẹ́yìn. Nínú ìrìn àjò tá gbé dání a nílò àdúrà náà. Bí bàbá yẹn ṣe wá ṣe tó, at the end of the day Ọlọ́run dẹ̀ lè wá lò ó. Kọ́sẹ̀ bá wo ìrìn àjò tó ń lọ nínú Nàìjíríà ń sìn, tẹ bá wo bó ṣe ń lọ, ó kọ̀ jẹ́ pé ibi tí bàbá yẹn ń lọ tí ẹnìkankan mọ̀ náà ni kò yéèyàn. Ṣùgbọ́n ẹ já wọlé àdúrà. Ẹni tó bá jẹ ẹbọ ló fẹ́ ṣe kó ṣe ẹbọ bí bàbá yẹn darapọ̀ mọ́ wa. Ìwọ tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ló mọ̀, ẹ já ṣe. Ó jẹ́ inú yàrá ẹ ní kọ́nà yàrá ẹ. Nítorí pé mi lè torí pé a fẹ́ bọ́ kò lóko ẹrú sí kí wá máa sọ pé kẹ́tù lọ máa kó sọ́wọ́ àwọn fún wa náà pásítọ̀ imam. No, ó jẹ́ inú ilé wa láti lè ṣàdúrà. Ẹja máa ṣe. Ẹja máa ṣe ká máa fi àdúrà ká máa fi ran bàbá yẹn lọ́wọ́ ká dẹ̀ gbàládùra yìí pé kọ́lọ́run Elédùmarè kó bá wa kó sínú nítorí pé Ọlọ́run dẹ̀ lè wá lò ó. Bàbá prophet Ṣẹ́gun Adébáyọ̀, bàbá yẹn sọ ọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ní tí bàbá yẹn bá lè pín ìlú yìí, ó ní Ọlọ́run dẹ̀ máa dárí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láyé lọ́run. Ó ní Ọlọ́run dẹ̀ máa dáríjì. Pẹ̀lú bó dẹ̀ ṣe ń lọ gbogbo tá à ń rí lọ́wọ́lọ́wọ́ sìn, bàbá yẹn máa pín ìlú yìí ni o. Ó máa pín ìlú yìí ni o. Ìgbà míì ẹni burúkú a nílò ẹ̀ o. Ẹja fi àdúrà, ẹja fi tì í. Kájẹ́ máa gbà ládùúrà kẹ́rin wọn túbọ̀ máa dàrú lókè yẹn. Yes, ẹ̀rí pé ó ń dàrú ń sìn, ó ń gbóná fẹ́lifẹ́li lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pé bàbá yẹn ò lè dáríjì Fúlàní. Mo mọ̀ yẹn, mo mọ̀ sí yẹn. Kò lè dáríjì wọ́n. Bẹ́ẹ̀ ni àwọn Fúlàní náà wọn ò lè dáríjì. Ṣé àdúrà wa ò ti wá ń gbà báyìí? So àwa ní dákẹ́. Èmi ò sọ pé kẹ́nìbọ̀dì lọ máa jókòó sórí òkè o kó má lọ bí iṣẹ́ o. Èmi ò sọ yẹn ń tèmi o. But a nílò àdúrà náà. A nílò àdúrà. Kì wá ń ṣe pé ẹni tébi ń pa ẹnìkan wá sọ fún pé kó máa lọ sórí òkè kó lọ máa gbàdúrà ọjọ́ méje ọjọ́ mẹ́jọ. No. The answer is no. Ó lè jókòó sí kọ̀rọ̀ inú yàrá ẹ̀ kó bọ́lọ̀ sọ̀rọ̀ kọ́lọ́run dẹ̀ gbọ́. Bẹ́ẹ̀ ni.
so abẹ̀yìn àrọ̀ yín ẹ̀yin bàbá ẹ já sowọ́ papọ̀ ẹ já sowọ́ papọ̀ ní mo tẹ̀lé gómìnà kan jáde mo lọ cover níbì kan mi ní sọ bẹ́ẹ̀ mi dẹ̀ ti sọ ibi tí a lọ tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà yẹn ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá mo gbọ́ ọ̀rọ̀ kan tí gómìnà yẹn sọ ń bẹ̀ ẹni tó bá rántí ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá ń tẹ̀lé Koiki Media dáadáa mo gbọ́ ọ̀rọ̀ tí gómìnà yẹn sọ níbi program tí mo sọ yìí wọ́n á wí pé definitely àwọn pípé yẹn wà pẹ̀lú wa o nítorí pé nígbà tí gómìnà bá lè máa sọ jáde lẹ́nu wípé ẹ̀yin bàbá ẹjá ṣe nǹkan tó yẹ ká ṣe ẹjá fi ọ̀nà àtijọ́ ọ̀nà táwọn bàbá wa tí wọ́n ń tọ̀ tó fi ń mú ẹjá fi tọ́ ó ní àwọn ọ̀rọ̀ kan tí gómìnà yẹn sọ lọ́jọ́ yẹn wọ́n pé ṣé pé àwọn ta tẹ̀ ń rí bí ẹni mi wá yìí àbí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ni so ìdí nìyẹn tí èmi fi ń wò ó pé kò ṣe yàtọ̀ sí pé ojú tí mo fi ń wò gan a nílò wọn àdúrà làwa fi tì wọ́n lẹ́yìn k'Ọlọ́run jọ̀ọ́ kó bá wa kó sí wọn nú kó bá wa ṣe ohun tí à ń fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí towards ending of last year mo rí ibi tí má bínú so mo rí ibi tí gómìnà ti lé àwọn Fúlàní nílẹ̀ Yorùbá yẹn níbi kan lẹ́rìn ìgboro tí wọ́n ti gba gbogbo ibẹ̀ táwọn Fúlàní yẹn dẹ̀ ṣiṣẹ́ ibi níbi tí mò ń sọ yìí gómìnà yẹn kọ́ dìde lọ́sàn-án orúkọ ó palẹ̀ ibẹ̀ yẹn mọ́ ó wó gbogbo ilé tó wà ńbẹ̀ ó lóun fẹ́ rí Fúlàní mọ́ ńbẹ̀ ṣe mọ̀ pé ohun tí à ń sọ tí à ń béèrè fún ẹ rí pé ó ti ń ṣe é ṣe lóòótọ́ àwa sì ń fojú wípé bóyá ọ̀tá ni wọ́n jẹ́ lóòótọ́ àwa sì ń fi ojú ọ̀tá ojú enemy a sì fi ń wò ó wípé òun ni àwọn olóṣèlú wa jẹ́ ṣùgbọ́n tọ́lọ̀ bá wá kó sí wọn nú tọ́lọ̀ tó wá lò wọ́n kọ́ ṣe rí i pé ohun tá à ń sọ ó ti yá o ó yá nìyẹn o wọ́n á mú kí ìrìn àjò wa yá mo dẹ̀ mọ̀ pé ipò tí a gbé dání lọ́wọ́lọ́wọ́ ń sìn kó tó da 2027 sẹ́yìn kankan á ṣẹlẹ̀ ohun kankan á ṣẹlẹ̀ lóòótọ́ a rí i pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ tiwọ́ bọ ìwé kan pẹ̀lú ìjọba Faransé táwa ò lè fara mọ́ gbọ́ bí mo yìí ṣe ń sọ àti ìmọ̀ tí wọ́n rí àti ìmọ̀dí tí wọ́n fi ń gbé gbogbo àwọn ìgbésẹ̀ yìí àti ìmọ̀dí so ìdí nìyẹn tí mo fi sọ pé ẹ jẹ́ wá fi ọ̀rọ̀ àdúrà ká fi pẹ̀lú ẹ̀ kẹ́ má jẹ́ kí èdè àìyedè kẹ́ má jẹ́ kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin wa mọ́ ohun tó bá ń ṣẹlẹ̀ ẹ já pera wa sí àkíyèsí ẹ já pera wa sí àkíyèsí kò ń ṣe ẹ̀ṣẹ̀ ẹ já pera wa sí àkíyèsí dà wípé àwa lọ máa fẹ̀dí ara wa síta ọmọ Yorùbá ni mo rí jù tó ń jáde sórí afẹ́fẹ́ tọ́ máa búra wọn kiri tọ́ máa búra wọn kiri kódà yàtọ̀ sí ọ̀wọ́n gan yàtọ̀ sí àwa gan tá à ń ja ìjàgbara yìí ẹ wo ẹ̀rín àwọn olórin wa ṣé ti àwọn onífújì ní ká sọ ni a nílò ẹ̀ torí pé aláàkàwé aláàgbọ́n má bínú. Ẹ má bínú sí wa ẹ jọ̀ọ́.
aláàkàwé aláàgbọ́n kí ló wá dé tó jẹ́ pé ìwé táwa kà ọgbọ́n ta láàní ìjà làwa fi ń jà kiri tàbí àdẹ̀bá àbá àjòjì àbá wọn jà ara wa gangan là ń bá jà ọ̀rọ̀ ó tó àpérò ó tó àpérò ó tó nǹkan tó yẹ kí ọmọ Yorùbá fojú tó ìkòríta tá a dé yìí nítorí pé ìkòríta tí a dé yìí àtẹ nílò ìjà rárá Fúlàní ń bọ̀ wá wọlé tí anybody tá a bá múra ẹ ti rí nǹkan tí gómìnà president Niger ti ń sọ Fúlàní ń bọ̀ wá wọlé tí anybody tá a bá múra ẹ jọ̀ọ́ báwo la ṣe wá fẹ́ gbèjà ara wa ńgbà yẹn tó bá jẹ́ pé ìjà la fẹ́ máa bára wa jà ń sìn báwo la ṣe fẹ́ gbèjà ara wa kábíyèsí wa ẹyẹ lọ patí kiri wọ́n má bàa gba òfin mọ́ yín lọ́wọ́ òfin yín kó má di pé ẹ̀kọ́ ìdé rí lọ́sọ̀ọ̀kọ̀ òrukọ tí ẹnìkan kọ̀ ìdé máa wé láwàní tẹ́ ẹ̀ ti rí pò láti wà bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o tí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin tó bá padà lọ ṣẹlẹ̀ nítorí pé bàbá mi kan tiẹ̀ sọ ọ̀rọ̀ kan lọ́jọ́ kan báyìí tí ọ̀gá mi ń ṣe program wọ́n ní kí ni ohun tí àwọn àjòjì kí ni nǹkan tí wọ́n ti rí gan nínú ilẹ̀ Yorùbá yìí pé nǹkan kan wà táwọn àjòjì yẹn ti rí táwa gan ò tí ì rí mo dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú lọ́jọ́ yẹn òun tó dẹ̀ ní o kí ni ohun tó wà tí ó wà lórí ilẹ̀ wa gan táwa gan ò tí ì detect táwọn àjòjì ti rí nítorí pé Fúlàní lérí pé àwọn ló nílẹ̀ Yorùbá Ìgbò lérí pé àwọn ló ní àwọn ibì kan nílẹ̀ Yorùbá ẹ ti wá rí ẹ̀ ilé wa ilẹ̀ wa a dẹ̀ ti tà fún wọn tán both Ìgbò both Fúlàní ló ti ra ilẹ̀ wa àti ilé wa tán sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀gá mi sọ láàárọ̀ ìwọ tó ti ta lé bàbá ẹ̀ fún wọn ìwọ tó ti ta lé bàbá ẹ̀ fún wọn ó kú oríire o àti ìmọ̀ kan tá a lè ṣe sí yẹn o àfi tá a bá dénú ìlú tá à ń lọ ká tó lè mọ̀ ìbọn tá a bá ṣì wà ní ọ́ndà wọn Nàìjíríà àti ìmọ̀ kan tá a lè ṣe sí o ẹ kú oríire o ìlú kan tẹ̀ tó wá wà tèmi tó wá mọ̀ tọ́wọ́n bá tẹ̀ ti talẹ̀ yẹn tán tiwọn wọn tẹ̀ fi ń kọ́ mi padà tó bá ti lè pín lẹ́rìn ara wọn wọ́n á mú lọ club wọ́n fẹ́ lọ blow owó yẹn dànù ní club nìyẹn tó bá ti lè parí èrè ilé ojú wọn á mọ́ mo mọ ìlú kan bẹ́ẹ̀ mi ní dárúkọ tó bá ti ta fọmọ Ìgbò bá ti gbowó yẹn fún wọn wọ́n á ṣá sí ìpele tó bá yẹ kán ṣá sí. ìwọ tó gbógun ìbí ìyá ìta tó gbógun ìbí bàbá ìta ó kú oríire o kú oríire gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ lẹ́ẹ̀kan mi ì tí ì mọ pọ̀rí bàbá ẹni tó lè wá ta ilé bàbá tèmi o èmi ò tí ì mọ̀ ìyàwó mẹ́ta ni bàbá mi fẹ́ bẹ́ẹ̀ ni ilé mẹ́ta dẹ̀ ni bàbá mi kọ́ nínú ilé mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá tèmi dẹ̀ kọ́ ìkan tó bìlọ́ǹgì sí sáìdì tiwa èmi ò ń jà fógún o ṣùgbọ́n a máa wà ń bẹ̀ pé ilé bàbá mi lélẹ̀ kò sí ẹni náà tó bá di ọ̀la gan tí bá náwó màá túnṣe màá renovate ẹ̀ máa fi pè bá ilé bàbá mi lélẹ̀ kò ṣeé gbàgbé tàbí pé kẹ wá tà fọmọ Ìgbò kan àbí kẹ tà fọmọ Fúlàní kan kí má lè ní access síbẹ̀ mọ́ kò ṣeé ṣe. ìtì mọ bàbá ẹni tí wọ́n bí dá tó lè dórí ilé bàbá tèmi bẹ́ẹ̀ ni so ìbẹ̀rẹ̀ kọ́ là ń lọ
gẹ́gẹ́ bí mo ti ń bá ọ̀rọ̀ mi lọ, ẹ̀yin èèyàn tẹ́ wà pẹ̀lú wa lórí ètò lálẹ́ yìí, tẹ́ bá mọ̀ lára àwọn bàbá tó ń sọ wípé àwọn ò ṣe rálì, kò ń ṣe rálì ló kàn, kinní kan ṣe igbá ṣe àwòṣe, tẹ́ bá mọ̀ lára wọn, ẹ bá mi send ètò yìí sí wọn. Èmi ò bá wọn jà, èmi kàn ń bẹ̀ wọ́n ni, mò ń rọ̀ wọ́n kán pe everybody sí àkíyèsí, kán pe meeting káìjọjọ wọlé ìfikùnlukù. Ok, idea wo lẹ̀yin ní? Ẹ já gbé idea tí yẹn wò, ẹ já wo ibi tí a fẹ́ gbà, ẹ já wo inú ọdún tí a fẹ́ da ọ̀run lásì nínú ọdún tá wọ̀ yìí. Ó easy, ó lè jẹ́ àmọ̀ràn tí yín ló dẹ̀ máa rescue wa. Bẹ́ẹ̀ ni, but kẹ́ wá ní idea kan lọ́kàn, kẹ́ tó wá lọ máa fi máa búyàn. Báwo ló ṣe wá fẹ́ work? Kò lè work yìí. Ìfàsẹ́yìn, ẹ yé jẹ́ ká yé fara wa sẹ́yìn mọ́. Ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kogi State láti ìjẹta. Ẹ lọ wo bí iṣẹ́ tí bandit ń ṣe láti bí ìjẹta, ó ti ju àtijẹta tó ti ń ṣẹlẹ̀, but láti ìjẹta yẹn sí èdè ó tún wá hot gan. Ẹ lọ wo ayé tí bandit ń jẹ ńbẹ̀ lórí ilẹ̀ bàbá àtẹ̀bí. Nítorí pé kí ló dẹ̀ fà? Torí pé èdè àìyedè, àìgbọ́ra ẹni yé tí wọ́n ti fi sẹ́ẹ̀rin wa, táwa náà wá ń gba èdè àìyedè yẹn láàyè, nítorí pé àwa là ń gbà láàyè. Àwa la gbà láàyè. Ọmọ ìyá ò fẹ́ rọ́mọ bàbá, ẹ̀gbọ́n àtàbúrò, wọ́n á dájú ìjà síra wọn. Ẹ ṣe dájú ìjà sí ọ̀tá. Abẹ̀yìn ni o, àrọ̀ yín. Ọjọ́jọ́ ìsinmi ó ní bí a ṣe máa ń ṣe ètò yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ ní èní ó nídìí tó jẹ́ kí n sọ, nítorí pé gẹ́gẹ́ bá ṣe sọ, ètò àdúrà la gbé prógámù yìí kalẹ̀ fún, ṣùgbọ́n ó nídìí. Ẹ̀yin àgbàlagbà lẹ pa lówe, ẹni tí ò bá nídìí, ẹni iṣẹ́ ò dédé iṣẹ́. Ẹ má bínú, àti ibi kíní àti ibi kejì, mo tẹ̀ jẹ́rìí olóyè, kí ló kan lóyè? Kò bá bo olóyè jù bẹ́ẹ̀ lọ, olóyè ò lè bínú. Olóyè ò lè bínú. Gbogbo ẹ̀yin tí inú bá ń bí, kò ń ṣe solution ní pé kẹ́ máa búra yín. Kò ń ṣe solution. Ohun tó ń bí yín nú yẹn, ẹ pé ìpàdé, kẹ́ sọ jáde ńbẹ̀. Kédẹ̀ jẹ́ ká sọ̀tì ẹ̀. Ìjà tí a ti bára wa jà sẹ́yìn, enough is enough. Ṣáà lójú ni, ṣojú òun tì wá ni. Ọmọ Yorùbá, a jáde sórí afẹ́fẹ́, a máa ṣẹnu gbàgbà, a máa búra wa kiri. Ẹni tó bá nójú lójú ń tì í. Pẹ̀lú ìrìn àjò tí bàbá Adéníran, tí bàbá yẹn rìn nínú ìrìn àjò tá gbé dání yẹn, ṣe tún gbó bàbá yẹn mọ́ báyìí láti gbà yẹn, nígbà tí bàbá yẹn da ọkọ̀ tó fẹ́ dàrú, tó dàrú tán. Ṣèbí bàbá yẹn ṣe ń pe bàbá Akíntóyè lólè náà nìyẹn gbà yẹn. Same bàbá yẹn dẹ̀ ni àkáǹtì ìlànà dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Same bàbá yẹn ló mọ in and out bó ṣe ń jáde, bó ṣe ń wọlé. Same bàbá yẹn náà ló ń ba bàbá Akíntóyè jẹ́ kiri. Tí ọ̀rọ̀ rẹ̀ rí bẹ́ẹ̀, ó da gbogbo ẹ̀rú bá láti gbà yẹn, jẹ́ tó rí wọn mọ́. Àfi bí a ṣe máa rí àwòrán kan láti rí tí bàbá ti lọ sí Aso Rock lọ bá Bọ́lá Ahmed Tinubu.
ṣáyé là ń jẹ yìí pẹ̀lú ọjọ́ orí yìí tàbá máa rí 30 ọdún sọ́jọ́ orí yìí àbí ṣé kí ni àrídánilójú gan pé ó sì máa tọ́gbọ̀n ọdún pẹ̀lú ọjọ́ orí yìí ẹ̀yin bàbá ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ ní bẹ̀rù Ọlọ́run ìrìn àjò kò ń ṣe ìrìn àjò tá a rìn kò ń ṣe nǹkan tó yẹ ká fi inú méjì kò ń ṣe nǹkan tó yẹ ká fi irọ́ kò ń ṣe nǹkan tí ò yẹ ká lo òótọ́ fún. ok tẹ bá wá ń ṣe bílẹ̀ àwa ọmọ táwa wà ní àbẹ̀yìn kí lẹ wá fẹ́ báwo lẹ ṣe fẹ́ bá wa wí táwa náà bá ń gbérú ìgbésẹ̀ yìí báwo lẹ ṣe fẹ́ bá wa wí báwo lẹ ṣe fẹ́ bá wa wí ẹ já ronú wa o gẹ́gẹ́ bí Ògúndé ìmọ̀ bóyá mo mọ̀ ọ́ pé ẹ má bínú orin Ògúndé tó ní Yorùbá ronú o ìyà tó ń jẹ ọmọ Yorùbá ẹ má pọ̀ ó má pọ̀ ẹlòmíì ó ń jáde síta pẹ̀lú ẹ̀rín irọ́ ni o ọmọ Yorùbá bo nǹkan mọ́lẹ̀ lábẹ́ aṣọ ni tó bá tún padà wọlé bóyá lálẹ́ ló tún ní àǹfààní àti wọlé a tún wá jókòó a tún wá máa ronú tójú àfimọ́ kò sórun tó wá máa ronú ẹlòmíì ń sun ẹkún ní kọ́nà yàrá ilé ẹ̀ ṣùgbọ́n tó bá ti ń jáde á nu ojú ẹ̀ nù softly and smiling softly and smiling ìyà ń jẹ wá a lè sọ̀rọ̀ síta tó wá ní a fẹ́ gbé rálì kalẹ̀ pé ká tó fi jáde yà ohun tó ṣẹlẹ̀ sí wa wà á fẹ́ mọ́ ẹ̀yin kan lọ́wọ́ àgẹ́sẹ̀ ebi ń pa wá ebi yẹn pọ̀ jù yàtọ̀ sí ebi a lè lọ oko a lè lọ oko ká lọ ṣe nǹkan tó wù wá ní oko wa ilẹ̀ ìwà máa bá àwọn èèyàn abẹ̀yìn àròyìn ni ẹ má da ìrìn àjò ìrú mọ́ ìwọ tí tó bá ti mọ̀ pé ó ti sún ẹ lọ gbé ìjókòó kó lọ jókòó síbì kan bá kúkú gba ìlú náà a lè lé yín jáde náà a lè lé yín jáde a lè lé yín jáde abẹ̀yìn ni àròyìn ni ìwọ tó bá dẹ̀ mọ̀ pé gúrúùpù títí ẹ̀ náà ló lè gbà á no problem ẹ ṣáà ti gbà á ẹ ṣáà ti gbà á ní ti tèmi ká ti gbà á adélẹ̀ lè rí ó jẹ́ gúrúùpù tí yín ló gbà á ẹ lè lé mi jáde ẹ lè sọ pé mi ń ṣọmọ Yorùbá mọ́ kò ṣeé ṣe abẹ̀yìn ni o àròyìn ni o. Ká tó máa tẹ̀síwájú nínú ètò wa lẹ́ẹ̀kan sí mo ṣèlérí àdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa gbọ́ ètò wa nítorí pé àwa náà kì í ṣe pé a mọ̀ ń sọ oore ọ̀fẹ́ la kọ̀ rí gbà lọ́dọ̀ yín oore ọ̀fẹ́ la rí gbà lọ́dọ̀ ẹ̀yin kan tí ẹ sì dúró tì wá tẹ́ ń bá wa gbọ́ oore ọ̀fẹ́ la rí gbà kò ń ṣe mímọ̀ ṣe wà wọ́n ṣe mímọ̀ ṣe wá oore ọ̀fẹ́ la rí gbà mo á gbà ládùúrà àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń múwó tẹ́ fi ń sọpọ́tì Koiki Media àtẹ̀yìn tí ẹ̀ ń bá wa ń wá sórí ètò tẹ́ ẹ̀ ń bá wa ń ṣe ẹ̀ mo gbà ládùúrà iná ò ní tọ́ lọ́wọ́ yín ẹ̀ ní nọ́kọ̀tọ́ kí mi tó wọlé ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ibi tí ẹ ti ń múwó tẹ fi ń ra dátà tẹ fi ń múwó tẹ fi ń sọpọ́tì Koiki tẹ fi ń múwó tẹ tún fi ń sọpọ́tì ìrìn àjò Yorùbá Nation mo gbà ládùúrà sí ẹ
mo ní ọ̀pọ̀lọpọ̀ ni Ọlọ́run Elédùmarè a máa bá mi fi rọ́pò síbẹ̀ fún yín. Ẹ ní ná kan tán kí mi tó wọlé. Gbogbo aládùúrà o, ibi gíga láyé yín o, ẹ débi gíga. Ẹ má jẹ́ ká gbàgbé a ti kàn sí àwọn yàrá ìròyìn wa www.koikimedia.com. bẹ́ẹ̀ ni abẹ̀yìn àròyìn gbogbo àwọn channels wa both YouTube, X, Instagram, bó dẹ̀ jẹ́ ti WhatsApp channel news wa ní. Ẹ bèrè fún líǹkì àwa fún yín. Bẹ́ẹ̀ tí ń wò wá, bẹ́ẹ̀ tí ń rí wa wò ń gbogbo ìgbà lẹ́ẹ̀ máa rí wa ní òrèkóòrè. Lẹ́ẹ̀ máa rí àwọn ìròyìn wa bó ti ń jáde ní gbogbo ọjọ́, ìṣẹ́jú. Ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa. Mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí bàbá mi Olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà owó baba dámì. Ẹ káalẹ́ bàbá, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá ẹ máa kó adélẹ̀ lérí. Àní wá yín tì o, àní wá yín tì, bẹ́ẹ̀ ni àní wá ọmọ yín tì. Ìjàgbara tẹ̀ ń jà ẹ̀ ní fọmọ jà o, ẹ̀ ní fàyà jà. Gbogbo nǹkan yín tẹ̀ ń rí tó ń dùn mọ́ yín nú kò ní sọnù mọ́ yín lọ́wọ́ o. Ẹ ṣé gan ni bàbá. Mo tara bẹ́ẹ̀ mo kí fámílì ọ̀gá mi Mr. Ọláyẹmí Kóìkí torí pé iṣẹ́ takuntakun ni ìdílé yẹn ń ṣe tèmi mọ̀ tí mo mọ̀. Kódà ìyá wọn tó ti dàgbà yáyà gbéra láti London wọ́n wá sí Benin wọ́n wá físítì bàbá Akíntóyè. Wọ́n á ṣe àìmọye àwọn iṣẹ́ tí ìyá yẹn ń ṣe kiri tó wọ̀n sí àwa yìí. Bẹ́ẹ̀ ni ẹni mélòó lára wa ló lè wà ní ìrìn àjò yìí ká tún gbé ìyá ẹ̀ wípé kí ìyá òun tó darapọ̀ àbúrò ẹ̀ the same thing. Ṣó easy ni? Kò easy o. Mo rí ẹni tó sọ wípé wọ́n ti wà ní ìrìn àjò òun tún lè aláwọ̀ àbúrò òun kó tó wá join kò possible òun lè gbà. Ṣùgbọ́n Mr. Kóìkí àtọwọn àbúrò wọn àtọwọn àtìyá wọn àjọ ń ṣe ni o. Àwọn kankan lè máa wọ̀n sí ẹ̀yìn èèyàn, ó lè jẹ́ Mr. Kóìkí nìkan lẹ̀ ń rí, ṣùgbọ́n àwọn àbúrò wọn àti ìyá wọn wọ́n ń ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ ni tí a mọ̀. Ẹ kú iṣẹ́ sà, ẹ kú iṣẹ́ mà, mo kí yín o. Ẹ ti mọ ọdún tuntun báyìí, mo gbà ládùúrà ẹ máa ṣe àmọ́dún nílé ayé. Ìyá mi Mr. Ọláyẹmí Kóìkí, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Agbára àwọn tó nílẹ̀ àní wá yín tì lẹ́rìn wa, ẹ jẹ oúnjẹ ọmọ pẹ́pẹ́pẹ́. Àgbàlagbà ni yín o, mo gbà ládùúrà ẹ túbọ̀ dàgbà sí. Ọlọ́ba ó máa bá mi dá ẹ̀mí yín sí. A máa rí yín nínú Yorùbá nation. Gbogbo èso yín pátápátá, gbogbo ọmọ yín àjọ máa délẹ̀ lérí ni. Ẹ ṣé gan ni o. Àgbàládùúrà pé àní fi ẹnì kankan wá ṣe àwátì o. Bẹ́ẹ̀ ni mo wá ta bẹ́ẹ̀ mo kí Koiki Media team. Ẹ kú iṣẹ́ takuntakun o, ẹ kú kó lè dá. Ọdún á sọ̀ wá o, ọdún á jẹ́ ọdún ayọ̀ fún wa o. Ọ̀nà àrà, ọ̀nà ìyanu òun ni Ọlọ́run ọba Elédùmarè á bá wa gbé ọ̀rọ̀ Yorùbá nation á bá wa gbé gbà nínú ọdún táwọn ẹ̀. Ọ̀nà àrà, ọ̀nà ìyanu tó
tó pé Ọlọ́run ló wọ bó ṣe máa ṣe o. Bẹ́ẹ̀ ni ọ̀nà àrà ọ̀nà ìyanu lọ́lọ́run bá máa bá wa gbé gbà tá fi máa délẹ̀ lérí. Bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni o, àmọ́ lóore o, àmọ́ lóore bẹ́ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tá a bá ti ń ké pè yín, ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ prógámù yìí, àwọn ìwàásù àdúrà tí a bá ń ṣe lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run wa, bàbá tí mo gbà fún, bẹ́ẹ̀ ni kò ń ṣe àwọn bàbá tó ń tọ̀yàn, ó jẹ́ aláwo náà lárí tó ń sọ̀rọ̀ tí bàbá prophet Ṣẹ́gun Adébáyọ̀ tó ń sọ, bó jẹ́ oníṣẹ̀ṣe ló ń sọ, bá a ṣe máa gbé jáde nìyẹn, a máa promote ẹ̀ nítorí pé òun tọ́ olóòótọ́ tá à ń fẹ́ nìyẹn, kì í ṣe ẹni tó fi orúkọ Ọlọ́run tó fi ń kọ́rọ̀ jọ. Bó jẹ́ chief imam kan lárí tó ń sọ bẹ́ẹ̀ yẹn, tó gbójú gbóyà tó ń sọ bẹ́ẹ̀ yẹn, bá a ṣe máa promote ẹ̀ náà nìyẹn. Bẹ́ẹ̀ ni irú ènìyàn bẹ́ẹ̀ yẹn là ń fẹ́, irú àwọn yẹn gangan ni ìránṣẹ́ Ọlọ́run. Kò ń ṣe àwọn kan tí wọn lè sọ̀rọ̀ nú ìjọ wọn tó bẹ́ẹ̀ sì ń tan gbogbo ọmọ ìjọ, tó bẹ́ẹ̀ sì ń tan gbogbo ọmọ Yorùbá. Ṣé bọ́lọ́run ṣe kọ́ yín nìyẹn? Ṣé bọ́lọ́run ṣe ní kẹ́ ṣe nìyẹn? Ṣùgbọ́n mi wá rí yín dálẹ́bi nítorí pé gbogbo wa ni ìránṣẹ́, ṣùgbọ́n àwọn kan believe pé pásọ̀ wọn àwọn lọ́lọ́run wọn, ìmáàmù wọn òun lọ́lọ́run, aláwo wọn òun lọ́lọ́run wọn. Láyé ìránṣẹ́ ni gbogbo wa ni ìránṣẹ́, sẹ́nì kankan tó lè deceive àwa ẹ̀ mọ́, àti gbọ́n bèbí wa ti ṣẹ́jú. Bẹ́ẹ̀ ni ní tó lè rí ẹ báyìí àṣìránṣẹ́ Ọlọ́run, ní tó lè pọ́n ẹ lé, jáde síta máa sọ nǹkan tí prophet Ṣẹ́gun Adébáyọ̀ tí bàbá yẹn ń sọ, máa bá sọ. Tó bá ti ń wàásù sí ọmọ ìjọ ẹ lọ́jọ́jọ́ ìsinmi, ohun tí a ń fẹ́ kó máa sọ nìyẹn. Ẹ má gbé àwọn èèyàn ládìkàpù mọ́, ẹ má ṣì àwọn èèyàn lọ́nà mọ́, ẹ sọ fún wọn. Ẹ jẹ́ ká la etí wa, ẹ máa sọ fún àwọn ọmọ ìjọ yín. Nàìjíríà ń ṣe ìlú tọ́lọ́run so papọ̀, wọ́n fi ipá so wá papọ̀ ní ọmọ ènìyàn ló dẹ̀ so wá papọ̀, kò ń ṣe Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kò ń ṣe Ọlọ́run ló so wá papọ̀. A fẹ́ gbọ́ lẹ́nu pásọ̀ kankan mọ́ wípé kán máa gbàdúrà fún Nàìjíríà. Ó di èèwọ̀ fún yín láti èní lọ. Ìwọ tó bá tún sọ wípé kán tún máa gbàdúrà fún Nàìjíríà tí gbogbo yín mọ̀ pé kò work, ẹ wá jókòó síbì kan torí pé ẹ̀yin ti ní private jet, torí pé ẹ̀yin ti ní ìjọ lóríṣiríṣi, ẹ ní ìjọ sí gbogbo state. Ẹ wá torí ìjọ, torí building lásán, torí kán má bàa tiná sí ìjọ yín lé òkè ọya lọ́hùn, torí kán má bàa tiná sí kíní yín lókè. Ẹ ṣe ní bẹ̀rù Ọlọ́run. Ṣé building tí a kọ́ tó yẹ kó ní ìju odidi ọmọ ènìyàn lọ ní? Building lásán tó yẹ kó ga ju ọmọ ènìyàn lọ. Building tá a fi cement tá a fi kọ́ tó yẹ pé tó bá tún yá, tó bá pẹ́, tó bá yá, ó tún máa wó. Àwọn ilé kan tó kọ́ lọ́jọ́ kìíní àná, àwọn dà lénìí, àwọn ilé òun dà lénìí. Wọ́n ti di ohun àtijọ́. Gbọ́ ẹ̀yin bàbá yẹn ẹ̀rọ bẹ́ẹ̀, ẹ̀ ń kó private jet mẹ́rin, ẹni ẹ̀kọ̀ọ̀kan yín ní private jet mẹ́rin, ẹ̀dẹ̀ jókòó ẹ̀dẹ̀ tan àwọn ọmọ ìjọ yín. Ẹ̀ sòótọ́ ẹni ká máa gbàdúrà fún Nàìjíríà wo ló ń gbàdúrà fún? Nàìjíríà ìwọ ló ń fẹ́ gbàdúrà fún? Ṣé lè tọ́lọ́run so papọ̀ àbí? Ẹ bá sọ pé Ọlọ́run ló so Nàìjíríà papọ̀, mo disagree pẹ̀lú yín. Ọlọ́run so wá papọ̀, ẹ jáde síta. Tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run rán yín, ẹ má bẹ̀rù ìjọba, ẹ má bẹ̀rù ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni ẹ jáde síta, ẹ gbóhùn sókè, ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ sókè. Ṣé bí ènìyàn kan ní prophet Ṣẹ́gun Adébáyọ̀
gbogbo ara là ń gbọ́ bó ṣe ń sọ bàbá tún máa sọ á ní òun ní kọ́ máa wá gbóhùn á ní òun bẹ̀rù ẹnì kankan ẹni tó dáhùn sáyé sílé ayé lòun bẹ̀rù bàbá yẹn ò ṣe máa ṣe bíi tiyín ṣé kò wù bàbá yẹn kóun náà máa kọ́rọ̀ jọ kiri bẹ́ẹ̀ ṣe jẹ́ kọ́rọ̀ jọ ni ṣùgbọ́n ibi tí a ti máa mọ èèyàn tọ́lọ́run rán nínú ẹ̀yin àtọ̀wọ́n nìyẹn ọlọ́run rán yín ẹ yí padà ẹ̀yin wàásù sọ ọmọ ìjọ pé kí ọmọ ìjọ yí padà ẹ̀yin gangan ní kẹ́ yí padà ẹ sòótọ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì ẹ bá dé mọ́ṣáláṣí lọ́jọ́ Friday ẹ bá àwọn ọmọ ẹ sọ òótọ́ tó yẹ kẹ́ sọ ẹ bá dé ti Sunday service ẹ sọ òótọ́ tó yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ sọ òótọ́ tó yẹ kẹ́ náà sọ bẹ́ẹ̀ ni ẹ jáde síta ẹ gbẹ́bọ torí Yorùbá bẹ́ẹ̀ ni kí Yorùbá lè bọ́ kúrò lóko ẹrú ohun tá a fẹ́ máa gbọ́ nìyẹn sìn ẹ gbàdúrà torí ti Yorùbá ẹ yé gbàdúrà torí Nàìjíríà mọ́ Nàìjíríà ò wọ́ọ̀kì fún wa ó ti fèèdì wa láti 1960 kí ni achievement ọmọ Yorùbá kí ni achievement ọmọ Yorùbá oko ọ̀tà àbí ṣé oko ọ̀tà ní ká pèlè achievement wa ṣé oko ọ̀tà tí ẹnìkan sọdá property ti ẹnìkan ṣé ò ní ká pèlè achievement wa ó ti fail wa o bẹ́ẹ̀ ni so àníri jù báyìí lé ti àṣálẹ́ a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé gan ni ò tí ẹ darapọ̀ mọ́ wa tẹ́ bá wa ṣètò náà mo gba aládùúrà o ọjọ́ mẹ́jọ àwa la máa wá bẹ́ẹ̀ ni ẹ̀yin náà la tún máa bá àní fi ń ṣe àwátì o ẹ ṣé gan ni a mọ̀ lóore o Koiki Media Team ní àwọn mọ̀ lóore gidigidi fún ipa takuntakun tá ìkó lẹ́rìn wa ẹ ṣé gan ni ire o. Àgbègbè lárugẹ àfúkásà lárugẹ news and sports ẹ máa rí gbọ́. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá àtàtà o àǹjádùn rẹ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máde. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń wọ̀ o. Ẹ má gbàgbé ìròyìn lórí àjò ta ní wọlé lẹ́ẹ̀kan àwọn bandits wọ́n àtàkì Kaduna State Governor ẹ lọ sí gbogbo àwọn orí péjì wa kẹ lọ bá wa kà á ńbẹ̀ ó ti máa wà ní ibẹ̀ ń sìn ẹ lọ bá wa kà á òun náà lànà ká tó sọ fún yín ká tó máa lọ ẹ ṣé o ó dàbọ̀ wọ́n fàyọ pàdé lọ́jọ́ mẹ́jọ o.